ẹ̀yin tèmi àti ẹ̀yin olólùfẹ́ sinimá Kọ́lé Oṣó. Yorùbá bọ̀ wọ́n ní yìnìyìnì kẹ́ni ṣèmí. Àwa dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin tí ẹ ti ní àǹfààní láti wo apá kẹjọ ìyẹn part 8 sinimá Kọ́lé Oṣó. Ẹ dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin tí ẹ tẹ subscribe button, tí ẹ like, tí ẹ sì kọ́mẹ́ǹtì, tí a sẹ́ndì líǹkì ẹ̀ sí yín direct tí ẹ sì wò ó. Ǹjẹ́ ẹ̀yin tí ẹ ò tí ì ní àǹfààní láti wo apá kẹjọ sinimá Kọ́lé Oṣó yìí, tí ẹ sì fẹ́ wo apá kẹjọ, ẹ tẹ subscribe button, kí ẹ like, kí ẹ sì kọ́mẹ́ǹtì, ká sẹ́ndì líǹkì ẹ̀ sí yín direct. Mo lérò pé ẹ̀yin tí ẹ ti ní àǹfààní láti wo apá kẹjọ sinimá yìí, ẹ ti jẹ̀gbádùn rẹ̀ dáradára. Ẹ̀kọ́ tó kọ́ wa ó pọ̀ púpọ̀, nítorí wípé wọ́n ní ọ̀dàlẹ̀ bálẹ̀ kú, ẹni bá dalẹ̀ yóò bálẹ̀ lọ. Kò dára kí ènìyàn kí ó máa dalẹ̀, ó sì dára kí ènìyàn kó dúró lórí òótọ́ inú, nítorí pé òótọ́ inú lè gbé ni lékè lọ́jọ́ gbogbo. Yorùbá bọ̀ wọ́n ní kàkà kí ọmọ olóore jìn sí kòtò, mọ̀nàmọ́ná á ṣe iṣẹ́ ìmọ́lẹ̀ fún un. Gbogbo ẹ̀yin tí ẹ ò tí ì ní àǹfààní láti wo apá kẹjọ sinimá Kọ́lé Oṣó yìí, ẹ tẹ subscribe button, kí ẹ like, kí ẹ sì kọ́mẹ́ǹtì, ká sẹ́ndì líǹkì ẹ̀ sí yín direct, nítorí wípé direct ni ẹ máa wo apá kẹjọ sinimá yìí. Àwọn nǹkan tí ó wà ní apá kẹjọ sinimá yìí, báwo ni ìdílé Oṣó ṣe la ìlà kọjá nínú ilẹ̀ odi tí wọ́n lọ? Ǹjẹ́ báwo ni ìjà ṣe bẹ̀rẹ̀ láàrin Oṣówandé, ìyẹn ọmọ Kọ́lé Oṣó tó bí? Báwo ni ìjà ṣe bẹ̀rẹ̀ láàrin Kọ́lé Oṣó àti Oṣówandé? Ǹjẹ́ ṣé arábìnrin ìyẹn tí Kọ́lé Oṣó gbẹ́sẹ̀ lé tó jẹ́ ọ̀rẹ́ ẹfun tí ó dalẹ̀ ẹfun níjọ́ kìíní àná, ǹjẹ́ ọmọ tí ó bí fún Kọ́lé Oṣó, ǹjẹ́ báwo ni àwọn méjèèjì ṣe ṣe? Ǹjẹ́ báwo ni Èṣúwandé àti ọmọ tí arábìnrin yìí bí fún Kọ́lé Oṣó, ìyẹn second born Kọ́lé Oṣó, ǹjẹ́ báwo ni ìjà ṣe bẹ̀rẹ̀ láàrin àwọn méjèèjì? Ta ló fàjà? Ta ló parí ìjà? Báwo ni Èṣúgbèmí ṣe padà ṣe nígbà tí Èṣúgbèmí dàgbà tó fẹ́ rọbí àgbáre? Kí ni àwọn ọ̀rọ̀ tí ó fi síwájú? Kí ni àwọn ọ̀rọ̀ tí Èṣúgbèmí sọ fún Kọ́lé Oṣó àti Èṣúbọ́lá? Gbogbo wọ̀nyí lẹ́ẹ̀ bá pàdé ní apá kẹjọ sinimá Kọ́lé Oṣó yìí. Ẹ má gbàgbé, ẹ̀yin tí ẹ tí ì láǹfààní láti wo apá kẹjọ, ẹ tẹ subscribe button, kí ẹ like, kí ẹ sì kọ́mẹ́ǹtì, ká sẹ́ndì líǹkì apá kẹjọ ìyẹn part 8 sí yín direct. Yorùbá bọ̀ wọ́n ní tá a bá fi ẹyin sí ọwọ́ ọ̀tún, tí a fi ẹyin sí ọwọ́ òsì, tá a bá fẹ̀yìn rìn láti ìlú Ìyàyín dé Ìṣẹ́yìn, ẹni tí ó yin ni yóò kúkú yin ni, ẹni tí ò ní yin ni kò ní yin ni. Ǹjẹ́ báwo ni Kọ́lé Oṣó ṣe padà ṣe? Ọ̀nà wo ni Kọ́lé Oṣó gbé gbà? Wọ́n ní tó bá kọ̀wájú sí ẹ kó tá, tó bá kọ̀yìn sí ẹ kó tá, tó bá kù wọ nìkan kó tún èrò ara rẹ̀ pa. Ǹjẹ́ báwo ni Kọ́lé Oṣó ṣe padà tún èrò ara rẹ̀ pa, tí ó fi padà jáwé olúborí nínú ogun tí ó padà ṣẹ́yọ ní apá kẹjọ sinimá yìí? Èṣùlàlú náà kó ipa ribiribi nínú apá kẹjọ sinimá yìí. Ǹjẹ́ òṣèré wo lẹ̀yin fẹ́ràn jù nínú sinimá yìí? Ṣé ẹfun ni? Ṣé kẹ́mítì ni? Ṣé ìtẹ̀lẹ̀ icon Kọ́lé Oṣó ni? Àbí Èṣúgbèmí? Àbí Èṣúwandé? Ẹ kọ́mẹ́ǹtì òṣèré tí ẹ fẹ́ràn jù sí comment section. Ẹ má gbàgbé, tí ẹ bá sì fẹ́ wo apá kẹjọ sinimá Kọ́lé Oṣó yìí, ẹ tẹ subscribe button, kí ẹ like, kí ẹ sì kọ́mẹ́ǹtì, kí a sẹ́ndì líǹkì ẹ̀ sí yín direct. Ó tún dìgbà kan náà tí a ó tún máa pàdé. Èmi ni tiyín ní tòótọ́, motivational speaker Ìsọnù. For the meantime, ẹ máa bó skẹ́.